ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà bọ́lá tìǹbù òun mà ló ti kẹ̀yìn sí ìgbésẹ̀ àti àbẹ̀wò kan èyí tí àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ètò ìṣèjọba láti orílẹ̀-èdè South Africa tí wọ́n fẹ́ ṣe sí orílẹ̀-èdè nàìjíríà pàápàá jù sílùú àbújá lọ́dọ̀ ààrẹ, léyìí tí àwọn ìgbìmọ̀ ọ̀hún jẹ́ ìgbìmọ̀ èyí tó ń tukọ̀ pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè South Africa Cyril Ramaphosa. Nínú àtẹ̀jáde kan èyí tó jáde èyí tí wọ́n ní ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu ó lóun ò sì ṣetán láti gba àlejò kankan láti orílẹ̀-èdè South Africa. Ó ní kódà tó bá jẹ́ ààrẹ orílẹ̀-èdè náà Cyril Ramaphosa tìkálára rẹ̀ ó lóun ò ṣetán láti rí látàrí àwọn ìkọlù gbogbo wàhálà èyí tí wọ́n fojú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà rí èyí tó ń bẹ ní orílẹ̀-èdè wọn. Ọ̀rọ̀ yìí tó wà nínú ọ̀rọ̀ kan èyí tí alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè eyín arábìnrin Bianca Ojukwu Odumegu èyí tó fi léde ṣe lálàyé wípé òun rọ ààrẹ Bọ́lá Tinubu wípé kò gbọdọ̀ gba àlejò ẹnikẹ́ni láti orílẹ̀-èdè South Africa. Ó ní kódà bó jẹ́ ààrẹ orílẹ̀-èdè ọ̀hún tìkálára rẹ̀ ló sọ wípé òun fẹ́ yọjú sí ààrẹ Tinubu kí ààrẹ Bọ́lá Tinubu kó má ṣe gbà á lálejò nítorí wípé gbogbo wàhálà èyí tí wọ́n kó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sí rabaraba ọ̀hún kò tíì kúrò ní ara wọn. Nípa ìdí èyí ẹni tó bá ní kí là á ṣe irú èèyàn bẹ́ẹ̀ láṣẹ wọn o, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà èyí tí alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè nílẹ̀ wa arábìnrin Bianca Ojukwu tó sọ wípé ìbájẹ́ wípé ìjọba orílẹ̀-èdè South Africa wọ́n ní àfojúsùn wọ́n sì mọ̀ wípé a kì í ja àjàdíjú, kò yẹ kí àwọn ọmọ orílẹ̀-èdè ọ̀hún kí wọ́n hu ìwà èyí tí ò tọ́ yìí sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ọmọ orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ yòókù. Bẹ́ẹ̀ bá sì gbàgbé bẹ́ẹ̀ náà ní orílẹ̀-èdè Ghana èyí náà ni wọ́n sọ àti ìgbésẹ̀ táwọn náà gbé nígbà tí wọ́n ní ìjọba orílẹ̀-èdè South Africa fẹ́ ṣe àbẹ̀wò sí orílẹ̀-èdè Ghana ní ìjọba orílẹ̀-èdè Ghana kẹ̀yìn sí àbẹ̀wò náà tí wọ́n sì ní àwọn ò gbọdọ̀ fojú kẹ́fí ẹnikẹ́ni láti orílẹ̀-èdè South Africa sí orílẹ̀-èdè wọn. Wàyí o, irú rẹ̀ náà ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà náà gbé ìgbésẹ̀ rẹ̀ wípé àwọn ò gbọdọ̀ fojú gan ní ẹnikẹ́ni àbí ènìyàn kan tó fi mọ́ ààrẹ orílẹ̀-èdè ọ̀hún ní orílẹ̀-èdè Nàìjíríà wípé wọ́n fẹ́ ṣe àbẹ̀wò tàbí wọ́n fẹ́ wá bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ àsọyépọ̀. Wọ́n ní ìpolongo lẹ́yìn ìbò campaign after election gẹ́gẹ́ bí Ojukwu bó ti sọ̀rọ̀ náà. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC sọ wípé ètò ìṣèjọba Bọ́lá Tinubu tó ti ààrẹ Tinubu ni wọ́n ti gungi rékọjá ewé nípa ọ̀nà tí wọ́n ń gbà láti tukọ̀ àti darí orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ṣe àpèjúwe ìjọba Tinubu gẹ́gẹ́ bí ìjọba tí ò bìkítà, tí ò lákàní, bẹ́ẹ̀ náà sì rèé tí ó ń darí orílẹ̀-èdè gẹ́gẹ́ bí wípé òun nìkan ló ní orílẹ̀-èdè náà. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC látọwọ́ ẹni tó jẹ́ alukoro akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú náà ọ̀gbẹ́ni Bọ́lájí Abdullahi èyí tó sọ ọ̀rọ̀ yìí lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan sọ wípé Tinubu ó ti kọjá àyè rẹ̀, ó ti gun igi rékọjá ewé, wípé ó ń tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ ní ń darí ìjọba inú ilé tó ń ti ẹni tó jẹ́ olórí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà Godswill Akpabio. Ó ní àwọn ìlànà mẹ́ta èyí tá ń gbà láti darí orílẹ̀-èdè gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan ní ààrẹ Tinubu ń ṣe bó ṣe wù ú láláì náání àìbìkítà ohun tí ó tẹ̀yìn rẹ̀ jáde. Ó ní bí Tinubu ti ń darí àti ọ̀nà tí Tinubu ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe. Wọ́n ní kódà ẹgbẹ́ òṣèlú ADC ní àwọn ò lè rántí mọ́ ṣùgbọ́n ohun táwọn mọ̀ ní wípé Tinubu ti kọjá àyè rẹ̀. Nípa ìdí èyí kó máa gbáradì kó sì máa palẹ̀mọ́ wípé ọdún 2027 wọn yóò fi ìbò gbé kúrò lórí ipò gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọ̀rọ̀ tó ti ẹnu ẹgbẹ́ òṣèlú ADC jáde rèé lórí ètò ọ̀hún èyí tí wọ́n fi ọ̀rọ̀ wá ẹni tó jẹ́ alukoro akọ̀wé àgbà tí wọ́n fi ọ̀rọ̀ tí wọ́n fi ń wá lẹ́nu wò. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Gómìnà
ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè òun mà ló ti ní kò ní sí àyè àbí àǹfààní fún ẹnikẹ́ni èyí tó bá fẹ́ ṣe màkàrúrù tàbí dabarírú ètò ìdìbò tàwọn gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ náà ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún èyí tí a wà nínú rẹ̀ yìí. Gómìnà Adémọ́lá Adélékè tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ yìí èyí tó jẹ́ olùdíje du ipò fún sáà ẹlẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kan sí nínú ẹgbẹ́ òṣèlú Accord Party ní ìpínlẹ̀ ọ̀hún, òun ló sọ ọ̀rọ̀ náà níbi ìpolongo èyí tó wáyé ní ìlú kan tí wọ́n pè ní Òkè Ìlá ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́dayọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Adémọ́lá Adélékè rọ gbogbo àwọn olùgbé agbègbè náà àti gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun lápapọ̀ láti túyáyá bóde lọ́jọ́ ìdìbò kí wọ́n dìbò fún ààyò ọkàn wọn tí ó mú ìlọsíwájú bá ìpínlẹ̀ Ọ̀ṣun. Bákan náà tí wọ́n bá ti ń tẹ ìka ọ̀hún tán kí wọ́n rí wípé wọ́n dúró sí àwọn àyè tí wọ́n ti dìbò kí wọ́n má sì fi àyè sílẹ̀ tàbí gba ẹnikẹ́ni láàyè láti wá jí àpótí ìdìbò gbé lọ. Gẹ́gẹ́ bí Adélékè ti sọ, ó ní bá a ti yọ́ sónà là yọ́ gbọ́ bá a ti gbọ́ nílé ọkọ òun náà la gbọ́n nílé àlè. Ó ní bí àyà ti gbọ́n ìlògúngbè náà gbọ́n, bá àyà bá ti ro ògúngbè náà yóò ṣe ẹsẹ̀ tángétàngé tẹ̀lé. Ó ní gbogbo ọ̀nà àti àwọn kùrùkẹrẹ èyí tí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò yòókù pàápàá jù ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ń gbé láti rí i pé wọ́n da ètò ìdìbò ọ̀hún rú tàbí jí àwọn àpótí ìdìbò gbé lọ ń làwọn náà gbọ́ tí wọ́n sì ti múra sílẹ̀ dè wọ́n wípé tá a bá rí ọmọkọ́mọ àbí ẹnikẹ́ni yòówù tó bá tàfàlà yóò jẹ pankẹ́rẹ́ lọ́wọ́ ìjọba. Ìdí rèé tí Adélékè ṣe sọ wípé kò ní sí àǹfààní fún ẹnikẹ́ni láti da ìdìbò rú tàbí láti jí àpótí ìdìbò gbé lọ nínú ètò ìdìbò àwọn gómìnà ọ̀hún tí ó wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún yìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Edo tó tún jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lọ́wọ́ yìí eyín Adams Oshiomhole ló ti ṣe àpèjúwe Peter Obi gẹ́gẹ́ bí oníṣòwò èyí tó jìnnà réré sí olóṣèlú. Adams Oshiomhole èyí tó sọ̀rọ̀ yìí lórí iléeṣẹ́ amóhùnmáwòrán TVC ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tó ti tẹnu Peter Obi jáde iná ló ti kó ọ̀rọ̀ rẹ̀ jẹ. Ó ní Peter Obi oníṣòwò òun lè ka Peter Obi mọ́ òun ò lè ka mọ́ àwọn olóṣèlú èyí tó dáńtọ́ tó gbangba sùn lọ́yẹ́. Peter Obi èyí tó sọ wípé nígbà tó ń bẹ gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Anambra láti inú ẹgbẹ́ òṣèlú APGA èyí tó sọ wípé òun ò ní kúrò nínú ẹgbẹ́ òṣèlú APGA láti fi bu ọlá ọ̀wọ̀ fún Ojukwu léyìí tó jẹ́ wípé ó ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú APGA ó ti lọ sínú ẹgbẹ́ òṣèlú PDP, láti inú ẹgbẹ́ òṣèlú PDP ó ti lọ inú ẹgbẹ́ òṣèlú Labour Party, láti inú ẹgbẹ́ òṣèlú Labour Party ó ti lọ inú ẹgbẹ́ òṣèlú ADC èyí tó tún darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú NDC lọ́wọ́ yìí. Oshiomhole ní ṣerúfẹ́ ènìyàn wọ̀nyí ni wọ́n sọ wípé òun ni ó mú ìtura ìlọsíwájú bá orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní Peter Obi kò yẹ lẹ́ni tó lè wà nínú ẹgbẹ́ òṣèlú kankan tàbí kò yẹ nínú òṣèlú rárá ó ní ṣòwòṣòwò èyí tó kójú òṣùwọ̀n ní Peter Obi. Nípa ìdí èyí ó lóun yóò rọ Peter Obi láti lọ darapọ̀ mọ́ àwọn olókoòwò ńláńlá kó máa darí ètò rẹ̀ nínú rẹ̀. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé bí Peter Obi bá di gómìnà àbí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ yìí láàrin ọdún kan ó ní ẹgbẹ́ òṣèlú tí ó darapọ̀ mọ́ kò ní lóǹkà. Àwọn ọ̀rọ̀ tó ti ẹnu Adams Oshiomhole jáde rèé lórí ètò náà èyí tó ṣe àpèjúwe Peter Obi gẹ́gẹ́ bí gbajúgbajà oníṣòwò èyí tó jìnnà sí olóṣèlú. Lákòótán nínú ìròyìn wa fún ti tòní, ọ̀kan nínú àwọn àgbà ọ̀jẹ̀ gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ti èdè òyìnbó eyín arákùnrin nì Richard Mofe-Damijo òun mà ló ti sọ̀rọ̀ wípé inú òun dùn ayọ̀ òun kún wípé òun wà láyé wà láàyè lásìkò yìí. Ó ní òun ṣe àpèjúwe àsìkò tóun lò lọ yìí gẹ́gẹ́ bí àfikún ọjọ́ orí láti gbé nínú ayé Richard Mofe-Damijo èyí tí gbogbo èèyàn mọ̀ sí RMD òun ló sọ̀rọ̀ yìí pẹ̀lú bó ṣe pé ẹni ọdún 65
65 years old lórílẹ̀ alààyè. Ọ̀rọ̀ tó tẹnu RMD jáde lórí ètò kan èyí tí gbajúgbajà lára àwọn ògbóhùnsáfẹ́fẹ́ Morakinyọ èyí tó ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò sọ wípé nínú ìdílé wọn kò sí ẹni tó dàgbà kọjá 60 ọdún láyé o 60 years. Ó ní ṣùgbọ́n òun ti pé ọmọ ọdún márùnléní ọgọ́ta 65 years. Ó ní bí ìgbà téèyàn ń lo àfikún ọjọ́ orí extra time gẹ́gẹ́ bó ti ṣe àpèjúwe rẹ̀. Ó wá ní inú òun dùn ayọ̀ òun kún wípé Ọlọ́run ó dá òun sí títí di àsìkò yìí tóun tún lé ní ẹni 60 ọdún láyé. Ó ní inú òun dùn lóòrèkóòrè tóun bá rí wípé òun wà ní ìlera ara pípé o. RMD tún wá sọ wípé pẹ̀lú bí orílẹ̀-èdè Nàìjíríà ti rí èyí tó jẹ́ pé bí ọ̀rọ̀ Nàìjíríà ti ń lọ yìí ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di olókoòwò aládàáni, oníṣòwò aládàáni. Ó ní pẹ̀lú bó ti le koko tó oníkálukú ló ń wá ọ̀nà àbáyọ sí bí wọ́n ṣe jẹ wọn yóò ṣe mu. Pẹ̀lú rẹ̀ ó ní Ọlọ́run tún fún òun ní ìlera ara pípé o. Ó ní ayọ̀ òun ò lè kà tán, ijó ọpẹ́ òun ló tọ́ sí òun ní òrèkóòrè gẹ́gẹ́ bí RMD bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí di ìgbà míì tẹ́ máa ní àǹfààní láti túbọ̀ tọrọ ìmíì nílé iṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Mo gbà ní àdúrà wípé a ò ní kánjú kú agbára Ọlọ́run. Fúnmi Adénúgà òun ló mú ìròyìn wá sí ojú ìran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. Ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited.